Èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Queen Naomi wọ́n sọ fún kábíyèsí wípé Ọlọ́run bá wọn sọ̀rọ̀ wípé kí àwọn má fi kábíyèsí sílẹ̀ o, wípé kí àwọn dúró ti kábíyèsí, wípé nítorí bí àwọn ṣe gbọ́ ohùn yẹn Ọlọ́run ní àwọn ń wà ń bẹ̀ fún Queen Naomi o, ìpè kì í ṣe agbára Queen Naomi ṣùgbọ́n agbára àwọn ni. Gbogbo ìjà tí Queen Naomi ń jà yìí Ọlọ́run ní òun ló ń bá wọn jà ìjà yẹn, kì í ṣe mímọ̀ ṣe. Wọ́n ní Queen Naomi ní àwọn ò níbì kankan táwọn ń lọ nítorí wípé Ọlọ́run ti sọ fún àwọn wípé ìrìn àjò tí àwọn ń rìn yìí ìrìn àjò tó yẹ káwọn rìn ni. Ìpè kọ́ Ọlọ́run mọ ìdí tí àwọn fi fẹ́ kábíyèsí. Ìpè kì í ṣe mímọ̀ ṣe àwọn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn tán ní Queen Naomi sọ. Bí mo ṣe ń sọ fún yín alleged ni o. Mi ò bá Queen Naomi gbé royal mansion o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la ní ká wá torchlight sí. Ẹ̀yin náà mọ̀ wípé àtìgbà tí Queen Naomi àti kábíyèsí ti fẹ́ra wọn kò sí wàhálà láàrin wọn, kò sí ìjà, kò sáròyé, kò sẹ́jọ́. Gbogbo ìgbà tá a máa ń rí wọn pọ̀ ìdùnnú ayọ̀ la fi máa ń rí wọn. Ṣùgbọ́n àtìgbà tí àwọn olórí yìí ti dé àtìgbà tó ti dé oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀. Ẹni tí ó yẹ pé kò tí ẹ̀ gbúrò kábíyèsí pé nǹkan báyìí ṣẹlẹ̀, wọ́n wá di pé wọ́n wá ń gbúrò kábíyèsí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀, nǹkan báyìí ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn, Queen Naomi ní ìfẹ́ Ọlọ́run ò ní ìrìn àjò táwọn ń rìn yìí Ọlọ́run mọ̀ sí, kì í ṣe mímọ̀ ṣe àwọn. Ogun yìí dẹ̀ ní Ọlọ́run ló ń jà, kì í ṣàwọn làwọn ń jà. Ṣùgbọ́n Ọlọ́run ní ibi tí àwọn wà yẹn ibẹ̀ ló ń fẹ́ kán wà. Ṣé ẹ ti rí ẹ̀yin èèyàn? Ṣé ẹ ti rí pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ láti ìjọ yìí ẹ rí pé ojú kan náà ló já sí? Ibi tí ìfẹ́ bá wà kò sẹ́ni tó lè tù. Ìfẹ́ Ọlọ́run ò ní Queen Naomi àti kábíyèsí náà fi jọ ń gbé, tó fi jọ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe, kì í ṣe mímọ̀ ṣe wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí a gbọ́kàn lọ́lọ́run o. Bí Queen Naomi ṣe gbọ́kàn lọ́lọ́run yìí, èyí á tún kọ́ àwa náà ní ẹ̀kọ́ láti súnmọ́ Ọlọ́run dáadáa. Bó o bá ń jáde fi lé Ọlọ́run lọ́wọ́, bó o bá ń wọlé fi lọ́lọ́run lọ́wọ́. Ọlọ́run nìkan lọ́ba tó lè tọ́yàn sọ́nà. Ìtorí ẹ̀ ni Ọlọ́run fi ń tọ́ Queen Naomi sọ́nà. Tí Ọlọ́run dẹ̀ ń bá wọn ṣe gbogbo nǹkan létòlétò. Ṣẹ́yìn rò pé wọ́n lè dá ìjà yẹn jà ni tí ò máa ń ṣe pé Ọlọ́run bá wọn jà ìjà yẹn? Ṣẹ́yìn rò pé wọ́n lè borí àwọn ọ̀tá ẹni tí ò bá ń ṣe pé Ọlọ́run ní ọwọ́ sí? Ọlọ́run ló ń lọ́wọ́ sí. Nǹkan tọ́lọ́run bá dẹ̀ ti lọ́wọ́ sí kò sí ẹ̀dá kan tó lè yí padà. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń sọ̀rọ̀ yìí fún kábíyèsí wípé ìfẹ́ mi, ayọ̀ mi, ìdùnnú mi, mo nífẹ̀ẹ́ gidigidi. Ọlọ́run dẹ̀ ti ní kí n dúró tì ẹ́. Ṣé rí pé gbogbo àwọn seers yẹn náà gbogbo wọn the same thing náà ń sọ wípé kábíyèsí Ọlọ́run ló wá Queen Naomi fún kábíyèsí o. Kábíyèsí ò dẹ̀ lè fi Queen Naomi sílẹ̀. Nǹkan tí gbogbo àwọn seers yẹn sọ nìyẹn. Ọ̀rọ̀ yẹn dẹ̀ já sí ibì kan náà. Mo kí ẹ̀yin ará ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe. Ẹ subscribe kò ná yín ní nǹkan kan. Torí pé tẹ́ bá ti subscribe báyìí gbogbo àwọn gist ọ̀ ẹ máa rí.
a dẹ̀ máa ń sọ politician gist náà, à ń sọ celebrity gist àti royal gist. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel wa. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún ọkùnrin, obìnrin àti ọmọdé. A kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Ẹ̀yin èèyàn lé ó lágbára. Ìfẹ́ kábíyèsí àti Queen Naomi yìí lágbára. Olúwa ti sọ̀rọ̀, olúwa ti wí. Àánú a máa tọ̀ kábíyèsí lẹ́yìn, àánú ọlọ́run a máa tọ̀ Queen Naomi lẹ́yìn. Ọlọ́run ò ní fi àwọn méjèèjì sílẹ̀ o, ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀. Àdúrà gbogbo wa á gbà lórí wọn. Láyọ̀ àtàlàáfíà ni Queen Naomi àṣewọ inú pálásì kábíyèsí. Àmì àṣẹ. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel mi. Ọlọ́run ọba aláàánú á ṣàánú fún ẹnì kọ̀ọ̀kan o, àti ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.